ìdùnnú ṣubú láyọ̀ ní Ọ̀yọ́ Aláàfin lónìí nígbà tí bàbá wa mufti àgbà Sheikh Daud Imran Mọ́lásan tí wọ́n lọ ṣe àbẹ̀wò sí bàbá wa ìmáàmù àgbà ìlú Ọ̀yọ́ amòfin àgbà barrister Bilal Hosseini Akínọlá ọmọ akéwùgbẹ́rú. Ìdùnnú àtayọ̀ ni wọ́n fi kí bàbá wa mufti àgbà Sheikh Daud Imran Mọ́lásan káàbọ̀ sí ìlú Ọ̀yọ́ ní mọ́sálásí ńlá ìlú Ọ̀yọ́. Tẹ̀rín tọ̀yàyà ni bàbá ìmáàmù àgbà ìlú Ọ̀yọ́ barrister Hosseini Bilal Akínọlá ọmọ akéwùgbẹ́rú fi kí bàbá mufti káàbọ̀ sí ìlú Ọ̀yọ́ o. Lẹ́yìn tí wọ́n fi ìkàlẹ̀ sí tán ni àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ bàbá ìmáàmù Ọ̀yọ́ ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kí bàbá mufti àgbà káàbọ̀ tí wọ́n ń kí wọn ní mẹ́sàn-án mẹ́wàá tí wọ́n sì ń sọ àwọn ipa ribiribi tí wọ́n ń kó nínú ìsìláàmù. Kódà ibẹ̀ ni wọ́n ti jẹ́ kó bàbá mufti àgbà pé gbogbo ipa tí wọ́n ń kó nípa ìlọsíwájú ìsìláàmù ò ní àwọn rí o. Lẹ́yìn èyí ni àáfàá àgbà Sheikh Muhammadu Rọ́jí láti ìlú Ìbàdàn làwọn náà lu ọ̀rọ̀ náà lọ́gọ̀ọ́ ẹnu pé bàbá ìmáàmù àgbà fúnlùú Ọ̀yọ́ oríire ni wọ́n jẹ́ fún àwùjọ mùsùlùmí ilẹ̀ Yorùbá o. Lélẹ̀ tó sì yẹ kí gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá kí ni wọ́n máa dùn kí wọ́n máa yọ̀ ṣẹ̀ṣẹ̀ kí wọ́n sì gbárùkù ti bàbá ìmáàmù Ọ̀yọ́ torí pé kí ni jíjẹ ìmáàmù wọn oore ló jẹ́ yóò sì jẹ́ nǹkan tó máa jẹ́ okùnfà ìtẹ̀síwájú fún mùsùlùmí ilẹ̀ Yorùbá. Lẹ́yìn èyí ni bàbá mufti àgbà làánà kẹnu bọ̀rọ̀ nípa bàbá ìmáàmù Ọ̀yọ́ ẹ̀jẹ̀ àjọgbọ́n tí wọ́n jọ sọ. ọ̀pẹ̀lẹ̀ kejì ni pé wọ́n bá ń dúpẹ́ pé irú yín ló dé lásìkò yìí tọ́lá àwọn mùsùlùmí náà àwọn náà gbọ́dọ̀ padà sí ìpìlẹ̀ tí a náà tí olóòtú tá a bá ń sọ̀rọ̀ nípa ìmáàmù Yorùbá ìmáàmù tó bá jẹ lọ́yọ̀ náà lọ́yọ̀ kọjá ìmáàmù Yorùbá tí a bá ń pera yín ní ìmáàmù Ọ̀yọ́ kingdom kò sí àlà gbogbo ẹ bá ti pera rẹ̀ lọ́yọ̀ kílò náà ọmọ yín ni tí wàá wá sí ìgbà bẹ́ẹ̀ kọ́dà ń kéde rẹ̀ lónìí atún endorse yín kọ́dà kẹ́mọ́ endorse ara yín wá ti endorse yín wípé ìmáàmù Yorùbá tí tàbá wí bẹ́ẹ̀ ẹ sábà musa bẹ̀rẹ̀ wọn ni pé afẹ́fẹ́ bàbá òṣèdáwò yìí ni afẹ́fẹ́ ṣiṣẹ́ yẹn torí sẹ́yìn tí ó bá sí nílẹ̀ káàrọ̀ òjèrè lónìí ní tí ó fi sí méjèèjì ní bẹ́lẹ̀ lọ́dọ̀ yín àkọ́kọ́ oníkéwù ẹ̀kejì ni ó gbédè tí Nàìjíríà bá ń lò ṣé mo ṣe bí ṣe torí lọ́pọ̀lọpọ̀ gbà ẹ̀ṣẹ́ ìjọba ẹ̀ṣẹ́ àdírẹ́sì mídíà ẹ̀ṣẹ́ àdírẹ́sì gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ṣẹ́ àdírẹ́bọ̀nì ẹ̀ṣẹ́ méje ó ti wà lọ́dọ̀ yín. Lẹ́yìn èyí ni bàbá ìmáàmù àgbà lọ́yọ̀ náà bá kẹnu bọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn ìròyìn tí wọ́n ròyìn nípa Sheikh Daud Imran Mọ́lásan bàbá mufti àgbà fúnlẹ̀ Yorùbá gbogbo ẹni tó jókòó ń bẹ̀ ìṣe lórí àwọn èèyàn wú tí wọ́n sì ń dùn pé àṣì nǹkan kì í ẹsẹ̀ ràgò tó báyìí. Bàbá ìmáàmù àgbà fúnlẹ̀ Ọ̀yọ́ wọ́n ròyìn bàbá mufti o kódà ohun tí ọ̀pọ̀lọpọ̀ ò gbọ́ rí nípa bàbá mufti bàbá ìmáàmù Ọ̀yọ́ wọ́n tú kẹrẹpẹ́rẹ́ ọ̀rọ̀ ńbẹ̀ tó sì jẹ́ ìyàlẹ́nu fún gbogbo èèyàn. Lára àwọn tí wọ́n sọ ni pé mufti àgbà fúnlẹ̀ Yorùbá Sheikh Daud Imran Mọ́lásan oore ni àwọn náà jẹ́ fún mùsùlùmí ilẹ̀ Yorùbá o tí kì í bá ṣe àwọn tí wọ́n ń gbẹnu sọ̀rọ̀ fún mùsùlùmí ilẹ̀ Yorùbá oríṣiríṣi àwọn nǹkan ni ọba ti ṣe mùsùlùmí ilẹ̀ Yorùbá tí wọ́n sì tún gba bàbá mufti àgbà lóríṣiríṣi ìmọ̀ràn. lẹ́yìn náà ni wọ́n sì wọ́n lójú òkòrò pé kán máa tẹ̀síwájú o pé ẹ̀yìn olódodo lọ́lọ́run wà. àwọn ni ahọ́n wa títóbi Ọlọ́run fi ṣẹ̀rí nínú pé yẹn kó láti ṣòdodo Sheikh Daud Mọ́lásan aláìwọ́n jẹ́ kan bẹ́ẹ̀ bó ti mọ̀ wọ́n ti tẹ̀. and come to think of it nígbà musa sọ̀pálẹ̀ tó dejò lọ́ bá ń sáré ọlọ́run níbo ní lọ. akdi wala takhaf inni la yakhafu ladayya al-mursalin. nígbà wá sápò ìlú ọlọ́run tó ń lọ bò ní kí ló lè gbọ́ padà téèyàn bá ti wà lọ́dọ̀ Ọlọ́run ọkàn rẹ̀ ó balẹ̀ tán yáyá tí ò ní sìn kankan bayna as-samaa wal-ard. Lẹ́yìn èyí ni bàbá ìmáàmù àgbà fún ìlú Ọ̀yọ́ àti àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn àtàwọn tó wà ń bẹ̀ ni wọ́n bá ní káwọn pa bàbá mufti àgbà fúnlẹ̀ Yorùbá Sheikh Daud Imran Mọ́lásan lẹ́sẹ̀ dà láti padà sí ìlú Ìwó. Báyìí ni oníkálukú ni wọ́n sin bàbá mufti àgbà dé ẹnu ọ̀nà mọ́sálásí léèdè ọkọ̀ wọn tí wọ́n sì kí wọn pọ́ dàbọ̀.